Ọmọlọ́lá lórúkọ tèmi láti ìlú Abẹ́òkúta. Orúkọ mi ni Ìyáàfin Ṣóbóyèdè, mo ń gbé nínú Ìjẹ̀bú Òde. Orúkọ tèmi ni Sodiq Olúfẹ́mi. King Lateef láti Ìráyè. Orúkọ tèmi ni Mistura láti ìlú Ìjẹ̀bú Òde. Orúkọ tèmi ni Ayọ̀ Diamond láti ìlú Ìbàdàn. Orúkọ mi ni Ìyáàfin Fúnláyọ̀ láti ìlú Ìmọ̀ọ̀mọ̀. Orúkọ tèmi ni Àlàbá ọmọ Awóyẹmí. Èmi ni Ayọ̀mídé láti ìlú Ìjẹ̀bú Òde. Àṣẹ ẹ̀wà èdè ẹ̀kọ́ tẹ̀ ń kọ́ wa ń wọrí o, máa bá ṣe ẹ lọ. Ẹ̀yin fans Àṣẹ ẹ̀wà èdè, Happy New Year. Ẹ máa wo fídíò Àṣẹ ẹ̀wà èdè o. Mo fẹ́ kí ẹ máa bá wa wo fídíò ọ̀rẹ́ wa, orúkọ rẹ̀ ń jẹ́ Tèmítọ́pẹ́. Ẹ dákun ẹ máa wo fídíò ẹ̀ lórí Instagram ní Facebook also. Ẹ jọ̀ọ́ gbogbo fídíò wa, ẹ dákun ẹ máa bá wa like, ẹ máa bá wa share, ẹ subscribe níbi tó yẹ kẹ́ ti subscribe, ẹ follow wa lórí Instagram, YouTube, Facebook àná. Bí ìpalẹ̀mọ́ ọdún, ẹ̀mí wa ṣe púpọ̀, ẹ̀mí wa dẹ̀rẹ̀ àtúbọ̀ lájà. Gbogbo olólùfẹ́ wa èdè wípé ọdún á yabo fún gbogbo wa lórúkọ Jésù. A dẹ̀ kí àwọn olólùfẹ́ Tèmítọ́pẹ́ Àṣírí ẹ̀wà èdè ẹ̀kọ́ ọdún o, ẹ̀mí wá ṣọ̀pọ̀ ọdún láyé o, ó dàbọ̀. Ọdún àkú ìyèdún o, ẹ̀mí wa tó bẹ̀rẹ̀ ọdún yìí ló máa parí ẹ̀ láṣẹ Èdùmàrè. Àmín. Orúkọ mi ò tí ì yí padà, èmi náà ni ọmọ yín olólùfẹ́ yìí Tèmítọ́pẹ́ Àṣírí ẹ̀wà èdè tí gbogbo èèyàn mọ̀ bí ẹni mọ owó. Mo wá fàsìkò yìí dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin fans mi fún àdúró tì yín. Ẹ̀yin lè jìkà tó jẹ́ káṣọ jábọ́ lọ́rùn mi. Láì sí ẹ̀yin kò sẹ́ni tí àbá máa pè ní Tèmítọ́pẹ́ Àṣírí ẹ̀wà èdè. Ṣé mo dúpẹ́. Ẹ dẹ̀ má gbàgbé láti follow mi ní gbogbo social media platform tí máa send àwọn videos mi sí lórí YouTube, lórí Facebook, ní WhatsApp ní. Mo dúpẹ́ pé Ọlọ́run á bá mi máa wà pẹ̀lú ẹ̀yin náà. Àmín. Ó dàbọ̀.